Sunday ọjọ́ àìkú ni o lọ́jọ́ náà ni gbajúgbajà olórin mùsùlùmí tí ayé ń fẹ́ ní Alhaja Aisha Ọláfimíhàn ẹni tí gbogbo àgbáyé túmọ̀ sí Umu Niyasi tàbí Umu àgbáyé di màmá olóyè tuntun Zinatul Islam lóyè tuntun tí wọ́n fún ìtumọ̀ ìlédè abínibí tiwa sí ní ọ̀ṣọ́ Islam tàwálẹ̀ náà tún ka Umu Niyasi yẹ dáadáa láàrin àwọn olórin mùsùlùmí gẹ́gẹ́ bí ọ̀ṣọ́ Islam tó ṣe é mú yangàn láwùjọ àfa àtúkọ ní kéwú ni o Alfa Abdulkabiru aládé kéwú nígboro Èkó gan ni ètò ọ̀hún ti wáyé ìyẹn Lagos Island níbẹ̀ ni wọ́n ti fún Àjíkẹ́ Àrólóyè tuntun o tẹ́ ò bá gbàgbé lára àwọn ọmọ tí ó kéwú lọ́jọ́ náà lọ́hùn ní ìgà fàjì láàrin gbogbo Èkó tí wọ́n ṣe dáadáa lónìí ní Umu àgbáyé Àjíà Aisha Ọláfimíhàn Àjíkẹ́ Àró ń ṣe o báwo gan ni ètò pàtàkì ṣe lọ ẹ máa bá wa tẹ̀síwájú. Aisha ní gbogbo àwọn alága wọn wọ́n ti rán òun ṣe transfer náà ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn tí wọ́n wà ní kalẹ̀ yìí ọ̀yà Aisha owó oyè rẹ̀ dà oyè ni àwọn olùkọ́ oyè ni. owó tó ń ta ọdún ẹ̀ka ọdún náírà mi kò tó ipa mi káwọ owó yóò tó ọlọ́run sàfẹ́ yìí bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ó ti yàtọ̀ fún pọ̀ wá jẹ́ ẹja ní gbogbo àwọn náà ó ti yàtọ̀ fún gbogbo alẹ́ kan ó ní wọn fún gbogbo alẹ́ kan ó sì ra mọ́ta rẹ̀ nígbà tí gbà bẹ́ẹ̀ fún lọ́wọ́ àmọ́ owó eléyìí ànígbà kọ́kọ́ lọ́jọ́ àrẹ̀ náà ó ti di donation 7,000 fún ó jẹ́ àwọn tí ò ti ẹ̀kẹ́ lọ́wọ́ fún 10,000 bóyá 10,000 fún ọ̀dàdàdàdàdà. Ó sì ka ó ṣòro. Màá ní àkókò ní ìgbà náà olùkọ́ kan mi. Ó tó kì í ká ní abẹ́rẹ́ gbowó. Máa kà á máa kà á. Ó kọ́ bàbá yẹn. Ẹ̀ẹ́dùn ọ̀rẹ́ ìlọ́wọ́ ni kò tẹ̀ ẹ́ lọ́wọ́. Ẹni tí ń pè ló ṣe sùúrù, èyí ti ṣiṣẹ́ lọ́wọ́. Àlọ́ àpò ọ̀dà ilé ìtọ́ àgbà yìí 5,000 naira. Ọ̀rẹ́ àlọ́ fún àlùbáyé kẹsì. Ọ̀yà mi. Ọ̀dọ̀ lọ́yà. Àdọ̀dọ̀ lọ́yà barista. Lọ́yà. Lọ́yà. Alága kúrú kí gbọ́dọ̀. Lọ́yà orúkọ náà láti mú kọ̀ ọ̀dùnúbẹ̀. Ayọ̀dọ̀ mi. Ìtumọ̀ yẹ kí n máa káàtì yẹn. Lọ́yà. Ayọ̀mọ̀dé. Ó ti pẹ́ lára bàbá Aládékéwù. Ìyàwó odidi ìyàwó Niyasi. Ìyàwó mo ní. Ọlọ́mọdé ìṣẹ̀lẹ̀ ọkọ̀ àti ọwọ́ àgbẹ̀ni. Ó ti gé mọ́tẹ́ àkókò mọ́. Àwọn ọmọ ìgbà àwọn ọmọ ìgbà àwọn ọmọ ìgbà àwọn ọmọ ìgbà sí. Àwọn ọmọ ìgbà sí tẹ̀ ìgbà yàrá àwọn ọmọ ìgbà sí. Àwọn ọmọ ìgbà sí. Kò wá bẹ́ẹ̀ náà. Wọ́n yọ kó máa tẹ̀lé ọmọ ìgbà. Lọ́yà wọ́n yà kó wá kó wá. Àwọn ọmọ ìgbà kẹ̀ tábùlì. Àwọn tábùlà àwọn ọmọ ìgbà kẹ̀ yá máa yà.
ọlọ́run bá rẹ̀ kẹsì yàrá báyìí la yà báyìí yàtọ̀ báyà ẹtú àmọ́ wà yàgò fún ojú ọ̀nà ẹtú mọ̀ wà lẹ̀ yàgò. bẹ́ẹ̀ bá yìí wá. kó gbogbo ẹ̀ wá lẹ̀. bẹ́ẹ̀ ni kí ni mú yìí. yẹ́n kí ni wọ́n fi dá yà lọ. Gbogbo ọjọ́ wọn owó etí fọ́tí. Àbá àti kíkọ́ ìbò owó etí fọ́tí. àsìkò yá ká wọ́n rọ̀ àwọn tó kọ́ ẹ̀yà tàyí méjì tó lọ́wọ́ rẹ̀ láàrin. Bí ẹ̀hún mú ni yá sí 10,000. Bí ẹ̀ láti gbọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́. Àbẹ́ yìí ń bọ̀ ọmọ pàṣẹ àwọn àdúgbò rẹ̀. Bí àgbáyé. Ẹ bá bí ewa gbàgbé. Mọ́níkàdà. Mọ́níkàdà. Ọlá Jẹ́dà. Àríkẹ́. Àríkẹ́. Àgbáyé. Àríkẹ́ àgbáyé. Àríkẹ́ àgbáyé. Bóyá dáhùn jàre kó ṣe ká. Àbá yìí. Bóyá. Ọ̀gá tún pọ̀. Wọ́n ti lọ. Olúdá tún gbà yìí. Ẹ dákun ẹ dá ọdún àsìkò sí lọ. Àríkẹ́ dáhùn. Àríkẹ́ àgbáyé. Àwọn ọmọ tó gbọ́ ẹ̀yà. tó ọlọ́run fún àlùbáyé tẹ̀sí. ìyá àdìyà àgbà ìyá lẹ́gbẹ̀ẹ́ ti dé. ìyá lẹ́gbẹ̀ẹ́ tó bá yẹn lẹ́gbẹ̀ẹ́ ọmọ ṣẹ́ ẹ wá ṣiṣẹ́ nípa gbogbo ọlọ́run ti ká dàbẹ́ yìí lẹ́sìn lé ìlọ́yà ní èdè ní ẹ wá ṣiṣẹ́ náà ọ̀yà ọlọ́run fẹ́. náà wọ́n sábàá. ẹ bọ́ túra gbogbo yín àyíká àgbáyé àyíká àgbáyé túra ọ̀rọ̀ fájá àgbélá ọ̀rọ̀ fún ẹgbẹ́ kẹsì. ọ̀yà bí o bá bí o bá wà láyé òbí ká. àwọn ọ̀gá ní ọ̀rọ̀ mi ló ṣe. sílẹ̀ ló ń gbà ní. kò ṣe kí á. àṣìkò lọ. ọ̀rọ̀ fún ẹgbẹ́ kẹsì. ẹ máa ń dá ẹjọ́ bọ̀. ẹ sọ dùn ó bára. ọ̀rọ̀ fún ẹgbẹ́ kẹsì. ọ̀rọ̀ fún ẹgbẹ́ kẹsì. àbáyé gbà. Now, ìyá àdínì, ìyá àdínì, ẹ bá fún Mike, tó máa fẹ́ wí wọn lé. ó tiẹ̀ ní kíláàsì ló mú sọ̀rọ̀, ó dábọ̀ ọkọ nígbà yìí, ń bọ̀ wá, ó dábọ̀ ọkọ níbí, ìyá àdínì, ẹ bá fún àpàdé. Kà ń bọ̀ wá. ẹ bá mú kí ẹ bá wà fà àyè bá bọ̀ wà fà lókè. wọ́n ṣe ń wo lábẹ́ kọrin yẹn dá. àwọn àgbáyé wà bí. à ń bọ̀ wá sí ẹ bẹ́ẹ̀ ọ̀lẹ́ máa kọ́ ẹ lè mọ̀ ẹ máa kọ́. abájọ àlóyún jẹ́ abájọ kẹ́kọ̀ọ́ yẹ. èyí tí dájú pé èyí tí wọ́n gbà yìí àdéhùn tuntun lágbára torí pé nǹkan mọ ìpìlẹ̀ ní kí òun yẹn kí ló fẹ́ ṣe lẹ́mìí ara rẹ fún lè kí o yàtọ̀ sí kó o fẹ́ ṣe o fẹ́ fàáfàá lówó oyè o fẹ́ ti transfer àwọn alága fàáfàá kí ni wọ́n gan nínú ẹ̀mí abẹ́ máa ṣe nǹkan báyìí fún lè kí o bẹ̀rẹ̀ ni. Kọjú sábà. Ìdí láti kọjú sí wọn. Máa gbọ́ ẹ máa gbọ́. Pé wọ́n jí fún mi fún mi láti ṣe. So tí bá sọ pé nǹkan ẹyọ ọkùnrin tí bá ṣe ìṣe mi lè ṣe mi. Ṣé o gbọ́ àbáwọ̀ aládé o? Ọmọ yìí sọ̀rọ̀ ó sì máa ń wí ìjọba máa ń wí ẹ̀rá ń bí ìyá tó ń bí ìyá àwọn náà ṣe wá sí.
látàrí bẹ́ẹ̀ ó ní pẹ̀lú gbọ́lọ́hún àṣe ìṣe tó ṣe wọ́n máa ṣe àmọ́ pẹ̀lú gbọ́lọ́hún èyí tá a ṣe yìí òun ò fi nǹkan kan sàmì tó bá ti wá fi yẹn sàmì tán orí òun máa tẹ̀lé orí ọlọ́run máa ṣàṣe ní ọrùn bí ó lè rí bẹ́ẹ̀ bí ó lè jẹ́ bẹ́ẹ̀ la hawla. ayé alẹ́kọ̀ọ́ bá a bí sẹ́ẹ̀tì ní ẹ̀ kí. ṣá o ọ̀pọ̀lọpọ̀ èjìká tí kò jẹ́ kí aṣọ bọ̀ o lára àwọn tí ó bá a débẹ̀ lọ́jọ́ náà ni màmá tó bí o bẹ́ẹ̀ lójú àwọn èèyàn ẹ̀ pé tí ẹsẹ̀ wọn pèlè dáadáa lára àwọn má jẹ́ kó bàjẹ́ náà ni alhaji abdul hafiz olówó alhaji moshudu akéré alhaji àtàwọn ọláwọn nípẹ̀kun shakirudin yaayi abdul hakeem baba mẹ́ta wasiu adeoye wahidi afọlábí wasco alhaji monsuru àmọ́ láti qatar ọmọọba adéwálé àdìsá adéyanjú. àwọn ọ̀tọ̀kùlù tí wọ́n dúró wámú tí kálukú ń sọ pé àjíkẹ́ àró kì í jẹ́ báwọn. Pàṣọ́rùn mi, ọlọ́run tóbi tóbi, olùkọ́ tó kọ́ ọmọ ṣàlọ́run, tá ò gbọ́dọ̀ tàpá sí láyé. Òbí ti tọ́jú rẹ̀ látẹ̀wé. Ṣùgbọ́n ọ̀gá tó kọ́ mọ̀ ní ẹ̀kọ́ ló kọ́ ní ìsáfádákà ìsànú bí fàìdàtì fàlàdí ṣùkúrà wù àbádá ẹni kọ́ lẹ́kọ̀ọ́ tó fi wúlò láyé ìyàn ọpẹ́ ló lọ sí wọn. Mi ò ní ṣe yìí o, dákun má ṣe wọ́n o, ọ̀rọ̀